èmi kì í ṣàfà social media mi kì í wá burú sẹ́nikẹ́ni ẹni ó bá bá mi jà nìkan ni màá bá jà béèyàn bá bá mi jà kò lè jàre torí pé màá nà ìnà lẹ́nu mi ìnà ní tẹ̀sùbà ìnà ní kọ̀rọ̀ màá tún nà ní gbangba ẹnìkan kì í bá mi jà kọ́mọ́ rí ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ ni torí ẹ̀mí sọ fọ́rọ̀ ẹ̀mí ń jò ní mo ní mọ̀ bá mi jà jẹ́ ẹnu ọmọ Ìbàdàn ni mí o àfáà tún ni mí o ọ̀gá rẹ̀ tún ni mo jẹ́ lókè ọba mi nínú dáwà ni gbogbo ohun tí mo gbé dání náà ló jowú rẹ̀ ló ṣe òmùgọ̀ ní ẹ tó bá mi jà ó sì bá mi jà ó padà fìdí rẹmi náà ni ìwọ máa fọkàn sí máa yẹ̀wò máa béèrè lọ́kàn ara rẹ̀ pé só ti tó bẹ́ẹ̀ ṣá nínú àwọn ọmọ tí mo tọ́jú ni ìyàwó Ahmed Aláwìyé àti Ahmedu Aláwìyé fún rẹ̀ wà wọ́n ṣe 30 years on stage ń jò ní Bàṣírí mi àbí bẹ́ẹ̀ ni Bàṣírí mi bẹ́ẹ̀ ni àtọ̀hún àtọ́kẹ́ Ahmed Aláwìyé ọ̀dọ̀ mi ni wọ́n gbé wọ́n ṣe 30 years on stage for me láti wò yí pé mo fẹ́ ṣe 40 years ó yẹ kẹ́ ẹ mọ̀ pé dọ́ǹtì ó ti pẹ́ tá a bá ń ṣàlàyé pé àwọn kan wà tó jẹ́ pé mo jù wọ́n lọ pọ̀ nínú yíhàn kì í ṣe pé àwọn kan wà ní ayé tó jẹ́ wípé ìsẹ̀mí wọn nínú ayé social media ló sọ wọ́n dé èèyàn èmi kì í ṣàfà social media èmi kì í ṣàfà social media alhamdulilayi àti bàtà ní àmọ́ tẹ́tí wá gbogbo ìgbàdí mọ̀ dúpẹ́ ọ̀rọ̀ rẹ ìkẹ́ rẹ ìṣọ́ rẹ àánú rẹ gbogbo olólùfẹ́ pátápátá ni kẹ́ ẹ máa bá mi fetí gbéyàwó ọ̀rọ̀ gbogbo olóríire pátápátá ni mo kí kì í ṣe gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ ní máa rí kì í ṣe ní tiẹ̀ máa rí ìdẹ́gbẹ́ ní ìrònú kẹ̀kẹ́ níjọ́ mo ti bẹ̀rẹ̀ pé kí n sọ pé 40 years àbí 30 years àbí kíní kan ìdáwà mi ìṣeré Ìgbòho tó pé 40 ọdún yìí tí mo rántí pé 1987 òun náà ni mo bẹ̀rẹ̀ sí ní attend àwọn sẹ́yìnà ó ní mo ń hold the microphone láti ṣe dáwà fún àwọn èèyàn láti mú ọ̀rọ̀ wá nínú Al-Qur'an láti mú ọ̀rọ̀ wá nínú hadith Ànábì láti pe àwọn èèyàn ṣàkíyèsí báwo ni sẹ̀mí wọ́n ṣe rọrùn jẹ́jẹ́ mọ́ alhamdulillahi rabbil alamin eléyìí mo fi kí Ọlọ́run ọba àlekè ọlá eléyìí tó jẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run àtàánú ẹ̀ à ń prepare láti dúpẹ́ fún Ọlọ́run à ń prepare láti yin Ọlọ́run à ń prepare láti mọ̀ọ́mọ̀ bẹ́ẹ̀ ni subhanaka Allahumma wa tahiyyatuhum fiha salam alhamdulillah akhiru da'wahum alhamdulillahi rabbil alamin ní gbogbo ìgbà láàmọ̀ yìí bí èèyàn bá pé ọmọ mi wà tó jẹ́ pé ọmọ 40 years ni wọ́n ti di grandma tó jẹ́ ipá àwọn ọmọ wọn ti ń bímọ àwọn ọmọ 40 years mi wà tó jẹ́ pé wọ́n lead wa ní ilé ìgbìmọ̀ asòfin ní orílẹ̀-èdè Nàìjíríà ilé ìgbìmọ̀ asòfin ti state tó jẹ́ pé 1987 yìí náà ni wọ́n bí wọn 1987 tó lùwà mọ̀ọ́mọ̀ kàmí ẹ tọ́lọ́ 1987 tọ́lọ́ ní kí n lè máa sọ̀rọ̀ fáwọn èèyàn olúwa ọba àlékí inú dáwà yìí ni mo wà tí mò ń ṣe lọ́wọ́ tó fi di 1993 tí mo ṣe nìkà mo rántí àwọn èèyàn Ọlọ́run kó jọ̀ọ́ kó bá ń ṣàlékún àlùbáríkà broda Kúnlé Sanni broda Kúnlé Sanni ló hold the microphone ló ṣe MC níjọ́ nìkà ni bákan náà òun náà ni Alhaji Adépọ̀jù tí wọ́n ń kéwì yẹn àwọn ni wọ́n kéwì níjọ́ wọ́n ń sìn ní fọ́kọ àwọn èèyàn gbogbo àwọn èèyàn ńláńlá Ọlọ́run bá ń ṣàlékún kẹ́ bàbá wa Àríṣekọ́lá Àlàó gbogbo àwọn tí wọ́n tóbi nínú ayé gbogbo àwọn èèyàn tí wọ́n ní ìtumọ̀ nínú ayé Ọlọ́run bá ṣàlékún kẹ́ bàbá wa Abíọ́lá Ọlọ́run bá ṣàlékún kẹ́ bàbá Afọláwíyọ́ Ọlọ́run bá ṣàlékún kẹ́ gbogbo àwọn olóríire gbogbo àwọn àfáàjà àṣàjà ní gbogbo tí jẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n attend nìkà mi torí pé bàbá mi náà bẹ lórí ìmáàmù lọ́dún náà ní 1993 ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún 1993 ó ní wọ́n sì ní fún Alhaji Abdulrazak Ọlájídé lẹ́yìn ìgbà tó ti pé ọdún mẹ́fà tí mo bẹ̀rẹ̀ lecture mo bẹ̀rẹ̀ wáàsí ní 1987 mo ṣe nìkà ní 1997 wa qul alhamdulillahi alladhi lam yattakhidh walada Ọlọ́run dúpẹ́ fọ́lọ́run wa lam yakul lahu sharikun fil mulki alhamdulillah wa lam yakul lahu waliyyun minadh-dhulli wa kabbirhu takbira ọjọ́ tí lọ gan ni àròjọ́ mùsùlùmí mo kàn fi pè wá ṣàkíyèsí kí gbogbo ẹ̀yin tẹ́ ní làákàyè kẹ́kàn máa bá mi dúpẹ́ ní gbogbo
gbogbo ẹ̀yin tẹ́ lóye kẹ́kàn fi máa bá mi kí Ọlọ́run ni mò ń kí fàṣeyọrí mò ń kí fún bó ṣe fún mi ní kọ́lùbù sẹ́lìm ó fún mi lọ́kàn tó lálàáfíà mi kì í wá burú sẹ́nikẹ́ni ẹni ó bá bá mi jà nìkan ni màá bá jà béèyàn bá bá mi jà kò lè jàre torí pé màá nà á ìnà lẹ́nu mi ìnà ní tẹ̀sùbà ìnà ní kọ̀rọ̀ màá tún nà ní gbangba ẹnìkan kì í bá mi jà kọ́mọ́ rí ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ ni torí ẹ̀ lè sọ fọ́ọ̀rẹ́ mi ń jò ní mo ní mọ̀ bá mi jà jẹ́ ẹnu ọmọ Ìbàdàn ni mí o àfáà tún ni mí o ọ̀gá rẹ̀ tún ni mo jẹ́ lókè ọba mi nínú dáwà ní gbogbo tí mo gbé dání náà ló jowú rẹ̀ ló ṣe òmùgọ̀ ní ẹ tó bá mi jà ó sì bá mi jà ó padà fìdí rẹmi náà ni ó padà jìyà ni Ọlọ́run kó jọ kó ṣàánú wa o Ọlọ́run ṣàánú gbogbo adúpẹ́ akí Ọlọ́run gbogbo ìgbà láàmú kí yíká ayéfẹ́lẹ́ òní bá wọn nájà àbànújẹ́ ọlọ́run wọn Muhammad sallallahu alaihi wasallam nájà ẹkún ọlá Ọlọ́run náà lọ́wọ́ gbogbo ọtí ẹjọ́ ń tukọ̀ ilé iṣẹ́ yìí kò ní bàjẹ́ kò ní bàjẹ́ yíká ayéfẹ́lẹ́ mo ti ń wí bẹ́ẹ̀ gbogbo òde tí mo bá ń ṣe lè wá àfìgbà mo fẹ́ sí skúlù nìkan náà lọ wá tó ní 40 years àjọ máa bẹ́ńbẹ̀ ni àjọ máa bẹ́ńbẹ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run tá a fẹ́ ṣe ńjọ́ náà pọ̀ màá kí Ọlọ́run lára bàbá yẹn tó ṣe sábàbí oore fún mi bàbá tí mo ní kí ló dé tẹ́ fi wo mọ́ mi bàbá mi lémi ní kọ́ ní kéwú iṣẹ́ tí wọ́n wá ṣe láyé pọ̀ Ọlọ́run mo dúpẹ́ mo kí ọmọ alhamdulillah tó bá ti di January ní òpin 40 ọdún tí mo bẹ̀rẹ̀ wá sí láyé ní òkè òkun àti ní Nàìjíríà walillahi alhamd alhamdulillah brother pé Ọlọ́run sọ̀lẹ́ gbogbo yín pátá Ọlọ́run jẹ́ àjọ láṣepẹ́ please àlùbáríkà rí ó kalẹ̀ Abdulaziz Ọlọ́run jẹ́ àjọ gùn lẹ́nu Sheikh Muhammadu Sadiq bàbá àbejì Ọlọ́run bá a sọ Allahumma àmín ẹ mọ̀ tí bẹ́ẹ̀ wá jẹ ká wàláì bó ṣe gbà báyìí ó go straight away wàláì ọmọ bọ̀ ọ̀gẹ́gà ọ̀ àjùsọ̀rí ọmọ ìjà sàbúnà adúpẹ́ gẹ̀rẹ́ ni lágbára Ọlọ́run ó di ọjọ́ mẹ́jọ 080 23 00 20